Toyin gba ikú oníkúkú, ọ̀rẹ́kùnrin ẹ̀ làwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn fẹ́ pa tí wọ́n fi ṣá a pa. Yorùbá ní olè kò ní jàgbà kó má ṣe é lójú fìrí. Òwe yìí ló dífá fún òwúyẹ́ kan tó sọ pé àwọn afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn ló lọ ṣekú pa akẹ́kọ̀ọ́ iléèwé gbogbonìṣe tìjọba àpapọ̀ tó wà nílùú Ọ̀fà nípínlẹ̀ Kwara, ìyẹn Federal Polytechnic Ọ̀fà. Omidan Toyin Bámidélé tó wà ní ìpele HND 1 lẹ́ka tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ ìmọ̀ nípa oúnjẹ food technology ní àwọn ìka èèyàn kámọ́nú lé ẹ̀ tí wọ́n sì ṣá a pa síbẹ̀. Ọ̀kan lára àwọn tíṣẹ̀lẹ̀ náà ṣojú rẹ̀ ṣùgbọ́n tó ní ká má dárúkọ òun sọ fún Aláròyé pé ní nǹkan bíi aago 6 ìrọ̀lẹ́ ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 16 oṣù kọkànlá yìí làwọn afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn ọ̀hún ya bo agbègbè Dapsin níbi tí Toyin ń gbé nílùú Ọ̀fà pẹ̀lú àdá, àáké àtàwọn nǹkan ìjà olóró ọlọ́kan òjọ̀kan tí gbogbo àwọn èèyàn tó rí wọn sì ń sá àsálà fẹ́mi wọn pẹ̀lú ohun ìjà olóró tí wọ́n kó dání yàyàyà ọ̀hún. Aláròyé gbọ́ pé yàrá Toyin ni wọ́n gbà lọ tààrà, bí wọ́n ṣe fojú kàn án ni wọ́n bẹ̀rẹ̀ sí í ṣaláàké àti àdá bí ẹran léyà. Nígbà tí ẹ̀mí sì bọ́ lára rẹ̀ tán ni wọ́n tó fi í sílẹ̀ nínú àgbàrá ẹ̀jẹ̀ tí wọ́n sì sá lọ. Ó ní wọ́n lò tó ìṣẹ́jú 15 kí wọ́n tó kúrò nínú yàrá Toyin. Nígbà tí àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ọ̀hún lọ tán làwọn tó wọ yàrá arẹwà obìnrin yìí táwọn sì bá a nínú àgbàrá ẹ̀jẹ̀ tí wọ́n sì ti kún bí ẹran. Ẹni yìí ní èyí ló mú káwọn lọ fi ìṣẹ̀lẹ̀ náà tó àwọn aláṣẹ iléèwé náà létí kí wọ́n lè gbé ìgbésẹ̀ tó tọ́. Ó tẹ̀síwájú pé Toyin jẹ́ ọ̀rẹ́bìnrin ọ̀kan lára olórí ọmọ ẹgbẹ́ òkùnkùn igun kan, ṣùgbọ́n nígbà tí wọ́n fẹ́ pa ìyẹn tí wọn ò rí tó ti sá lọ ni wọ́n fi lọ pa ọ̀rẹ́bìnrin ẹ̀ Toyin Bámidélé. Wọ́n ní ó ti wà nínú àṣà àti ìṣe àwọn akẹ́kọ̀ọ́ Ọ̀fà Poli kí wọ́n máa para wọn lásìkò tí wọ́n bá ń ṣe ayẹyẹ ìkẹ́kọ̀ọ́ jáde, àti pé lọ́jọ́ ajé Monday ọ̀sẹ̀ tó kọjá yìí ni wọ́n ṣe ayẹyẹ náà tí wọ́n sì pa akẹ́kọ̀ọ́ kan tóun náà jẹ́ ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ọ̀hún síwájú géètì iléèwé yìí. Àwọn ọlọ́pàá ló padà lọ palẹ̀mọ́ òkú náà. Àwọn aláṣẹ iléèwé náà ti fòfin de ayẹyẹ ìkẹ́kọ̀ọ́ jáde tí wọ́n tún máa ń lọ ṣe níta iléèwé kí wọ́n lè ráàyè pa ẹni tí wọ́n bá fẹ́ pa nínú wọn, nítorí pé lọ́jọ́ náà gan ni ọjọ́ ikú àwọn tí wọ́n bá fẹ́ pa máa ń pé. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọlá ló kà á sétí ìgbọ́ yín.